gbogbo hílà hílo inú ayé àti jéèyàn ẹ̀dá Yorùbá sọ wípé ọwọ́ Ọlọ́run ló wà. Mo kí yín bí tẹ́ tí ń wò wá jákèjádò àgbáyé. Ọ̀dẹ̀ Òdùnbí Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi o. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ tún wò ó lóní bẹ́mbẹ́yẹ́kẹ́. Mo wà pẹ̀lú Apostle Daniel Adéníyì Ayọ̀ọ́lá ní dédé àsìkò yìí. Mo kí yín sà. Ẹ kú iṣẹ́ Olúwa. Iṣẹ́ yín iṣẹ́ Olúwa náà la máa pè é. Gbogbo èèyàn tó dẹ̀ ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé, mo kí yín, á dára fún wa. Àmín. Ẹ ṣeun. Tọ́ lásìkò yìí hílà hílo sáré sọ́tún sáré sósì àwọn èèyàn pọ̀. Kí ni àṣírí àlàjá gan téèyàn fi là nǹkan já bọ́ sínú ayọ̀, bọ́ sínú ògo? Àṣírí àlàjá. Àṣírí àlàjá. Ọ̀rọ̀ tẹ́ sọ yìí ó lágbára, kò dẹ̀ tó lágbára. Kí ló jẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀? Ìdí tó fi lágbára ni wípé àwọn nǹkan tó simple tá a mọ̀ ní ṣùgbọ́n a kì í ṣe. Àwọn nǹkan tó simple tá a mọ̀ ní. Àwọn nǹkan tó rọrùn tó yẹ kí èèyàn ṣe ṣùgbọ́n a kì í ṣe. Ẹni tó bá máa làjá láyé, ṣe rí, mo máa ń sọ kíní kan pé gbogbo nǹkan ló ní ìgbékalẹ̀. Ìgbékalẹ̀ ní ìlànà tàbí òfin tó mú nǹkan ṣe é ṣe. Láwọn òyìnbó ń pè ní principles. Even to become a principal of secondary school, we take principles. So ó máa ní àwọn nǹkan kan láyé tí a máa là kọjá. Ó máa ní àwọn ìgbékalẹ̀. Kí wá láwọn ìgbékalẹ̀ yẹn? Number one, ẹni tó bá máa làjá, òun láti jẹ́ ẹni tó ní nǹkan ìdíyelé àbí ká lè pè ní responsibility. Ojúṣe ẹ sísà. Ẹlòmíràn ní báwo ni bàbá wòlíì ṣe tó sọ ìwọ̀n tójúṣe. Àlàjá àṣeyọrí kò ń sọ̀kalẹ̀ anyhow. Ó dàbí pé kéèyàn sọ pé Ọlọ́run ràn mí lọ́wọ́, Ọlọ́run ràn mí lọ́wọ́ nínú kíni? Ọlọ́run rẹ́dí àti ràn yín lọ́wọ́ at any point in time. But àwa èèyàn àlà principle àgbékalẹ̀ àlà kọjá, nǹkan tó máa ń fa problem most of the time lẹ́rìí yẹn. Now tá a bá sọ pé ojúṣe sà, ẹ mọ̀ pé ọ̀rọ̀ mi ò lè má fìdí ẹ̀ múlẹ̀ nínú Bíbélì. Ẹ̀yin mẹ́jọ lè wà nínú ilé báyìí, káwọn mẹ́fà méje dẹ̀ máa gbádùn. Ẹni tẹ́ sọ wípé kò lè ṣeé ṣe fún láyé, ó lè ṣe pé òun náà máa fún ní achievement. Ẹni tí ẹ ti rò pé kì í dẹ̀ ṣe pé rò pé táwọn rò pé ó ní principle yẹn lọ́wọ́ ni. Ó ní principle yẹn lọ́wọ́. Ẹ rántí pé mo sọ̀rọ̀ nípa àti àwọn èèyàn nígbà tá a sọ̀rọ̀ sọ pé Àlàbí the other time. I said it pé it has nothing to do with pé bóyá ó ṣe ẹnìkan kò ṣe ẹnìkan former husband no. Ó ní kí orin ni. Ó ní kí orin lọ́wọ́ ni. Tó bá ti ní kí nǹkan lọ́wọ́, key is an access to get to a place. Ọ̀nà tí èèyàn fi ń wọnú ibì kan òun ni kọ́kọ́rọ́. Tó bá dẹ̀ ní àwọn kọ́kọ́rọ́ wọ̀nyí, wọ́n á kàn máa jìyà nítorí ẹni tó ní kọ́kọ́rọ́ ló máa wọlé. So ẹ máa rí pé back to what I was saying, sir. What do you call mo ní èèyàn mẹ́jọ lè wà nulé. Ẹni tẹ́ sọ pé dèdèrè gẹ̀gẹ̀gẹ̀ kọ́kọ́rọ́ dẹ̀ wà lọ́wọ́ ẹni lọ́bì kankan. Ẹni tẹ́ sọ pé dẹ̀ ni. Ok, nínú gbogbo ọmọ méjèèjì tí Jésè bí, David òun ló ní àṣírí àlàjá lọ́wọ́. Kí ni àṣírí àlàjá? Ni pé ó take responsibility of the family. Wọ́n láwọn ẹgbẹ́ Eliab, Abinadab, Absalom, gbogbo wọn ní wọ́n fáìn, wọ́n dẹ̀ ń jẹun nínú ilé. Òun ló wá ń take responsibility of the whole family tó lọ ń ṣiṣẹ́ lóko. That is why wọ́n ní àwọn ènìyàn wojú ọlọ́sìn kí ni ó wọ ọkàn lọ́dọ̀ ń wò. O bá pè é lọ́dẹ̀, o bá pè ọkàn ẹ̀ ló ń wò. Now he now took him to himself. He take the family responsibility to himself. Wọ́n bẹ̀ ló kéré jù. Wọ́n ní wọ́n bí ọmọ kan fi fún ẹkùn pàjẹ. Wọ́n fi ilé ìfẹ́ kùn pàjẹ torí pé ó ń sọ ẹran, òun ló ń pa àwọn ẹkùn, ló ń pa kìnìún tó bá fẹ́ pa ẹran jẹ. Wọ́n fi fẹ́ kùn pàjẹ. So inú igbó ti wọ to accustomed. It's like a nomad. Bí àwọn darandaran ní
nínú igbó, àwọn tó kù òun nìkan lẹ̀fọn ń jẹ, òun nìkan ni ò ní bẹ́ẹ̀dì tó fi ń sùn, òun nìkan ló take family responsibility. But tí a bá ní responsibility náà mí pé kéèyàn pátara ẹ̀ tí o. Oh, thank you Jesus. Lákò ṣàtúnyà. Mo ń bá bó ṣe ń gbọ́ báyìí bẹ́ẹ̀ ṣe ń bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀ mọ̀ pé mi sábà prophesy. The spirit of prophecy came. Ẹnìkan wà ó ní ìpá. Wọ́n pè ní àníà. Ìpá yẹn ti fò lọ báyìí. Jọ̀ọ́ nítorí Ọlọ́run tí kìíní bá ti mi ò kí gbogbo èèyàn yìí tẹ́ ti mọ̀ mí, I'm a prophet really, I'm an apostle, but mi ò sábà prophesy. Ìwọ tó bá jẹ́ pé wọ́n ni jọ̀ọ́ bá mi pe bẹ́ẹ̀ yẹ kẹ́kọ̀ọ́ ní ìlú pè mí. No, wọ́n tiẹ̀ lè pè yín náà. You know the kind of person I am. Àìmọye miracle tó ti ṣẹlẹ̀ tí mi ń rántí. Iṣẹ́ torí miracle la fi dá wa. Miracle is just to enhance your faith, to enhance your faith and to encourage your moves in life. Ẹnìkan wà tó ń jẹ́ Fúnmilọ́lá Amos. Ó ní problem kan, gbogbo nǹkan tó ṣe pátápátá láyé ọmọkùnrin kan ló fi ṣe. Ọmọ yẹn to the extent pé ọmọkùnrin yẹn wá máa ń gbé obìnrin míì wá nínú ilé tó gbà, nínú ilé tó kọ́. Yes. Oh, thank you, Jesus. I'm directed to tell you now. Agbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà tó bá yẹ pé Ọlọ́run ló ń sọ̀rọ̀. God will give you a husband like a brother. Àmín. Angelic saint. Àwọn áńgẹ́lì tó ń dàbí ènìyàn tó ń dàbí áńgẹ́lì ó wà lára kan tó yàn fi ń gbàdúrà láyé. So sorry to cut in bí níbi tá à ń lọ Ọlọ́run máa ràn ẹ́ lọ́wọ́ o. Ojú ò ní tiẹ̀. Ẹnìkan dẹ̀ wà tó pé ìwọ gangan ló carry responsibility tá à ń sọ yìí for the whole family. Mo wá rí wípé ẹni tó ń jìyà fún gan ló fìyà jẹ ẹ́ jù. Because a rí wípé à ń fa ẹnìyàn kó látinú kànga, ẹni tó ń fà látinú kànga wá fẹ́ fà ẹ́ sínú kànga. Tó bá jẹ́ pé wọ́n ni pè mí àbí kò pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́. Wọ́n lè pè yín. I will pray for you. Ojú òní ti wà lórúkọ Jésù Kristi. So responsibility yẹn ṣe pàtàkì sà. So ẹ máa rí pé responsibility David yẹn òun ló fún ní testimony. Ojúṣe ló fún ní testimony. Ojúṣe èèyàn ló máa fún èèyàn ní testimony. Am I saying this? Ẹ máa rí pé nígbà tó lọ fẹ́ fún àwọn ẹgbẹ́ ẹ̀ lóúnjẹ ní battleground. Now ẹni tó jẹ́ bí bàbá fún gbogbo the whole country, president wọ́n sì afẹ́yàkọ̀ òun ni bàbá gbogbo wa. So òun ló jẹ́ bàbá gbogbo the whole country, which is King Saul. In fact ìgbà tó kọ́kọ́ débẹ̀ wọ́n ní kí ló ti ṣẹlẹ̀, wọ́n ní ọkùnrin kan wà, wọ́n ní akọni kan wà, wọ́n ní arrows a giant, Goliath of Gath. The meaning of Gath is a title. Of Gath means somebody that can send another person onto exile. Ẹni tó lè léyìn kúrò nílùú. Ọ̀dọ̀ ìlú kan ló ń jẹ́ Gath. Out of the 5 major cities of Philistines, we have Gath, we have Askelon, and we have Ashdod, about 3. Okùn méjì míì lórí ibi tá à ń lọ. So of Gath ló ń gangan ti wá ní Goliath. Wọ́n ló dẹ̀ ń boast sáwọn ọmọ Israel like 40 days 40 nights. Wípé wọ́n bá bí ẹni wọ́n bá bí eré ẹmú èèyàn kan wá bá mi jà. Tó bá wín mi wá àwa máa dẹrú, tí n bá wín mi yín ẹ máa dẹrú wa. Wọ́n ní ojoojúmọ́ náà ló ń pàdé ẹ̀mẹ́ ìfọ̀sẹ́ tó lè sọ̀rọ̀. So David wá dé lọ́jọ́ ọmọ kékeré. David wá ní kí ló ń ṣẹlẹ̀? Àwọn àbúrò àwọn ẹgbẹ́ ẹ̀ ní o tún dé bó ṣe máa ń bẹ́ nìyẹn. Ìwọ kékeré ráńdù yìí o fẹ́ bá arúgbó jà. Wọ́n sàbẹ̀ sí ágùn ọba bá gbọ́ kí ló ṣẹlẹ̀ àwọn ẹ̀ má wọrí àti youth eléyìí ló ti jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníjà. Kéèkì wọ́n sì ní youth ní wá sọ pé I have a point of reference. Ó ní kí ni testimony ẹ̀? Ó ní testimony Ọlọ́run máa fún ẹlẹ́rìí bẹ́ẹ̀ yẹ́kẹ́. Torí pé mo ṣe ń ṣe òun ṣe bọ́lọ̀ ṣe rán ẹni. Gbogbo àwọn tó ń ṣiṣẹ́ káàkiri tó ń gbọ́ báyìí tó ń ṣe Ọlọ́run ló ń reward èèyàn. Lágbára náà wọ́n tó ń gbọ́ mi. Tó yẹ pé o ti labour for others just to achieve his responsibility. That is part of nǹkan tó máa jẹ́ kéèyàn ní àmúṣẹ láyé, àṣeyọrí, àmúṣẹ fulfilment. Fulfilment is not the amount of money you have. It's the kind of life that you live to help others before you go to God. Ló máa ń jẹ́ kéèyàn
ní fulfilment. So ibi tí mo bọ́rọ̀ bọ̀ ni wípé now David yìí sìn ó wá ní ẹ wà mo ní testimony kí ni testimony ó ní mo ń pa láyọ̀ mọ́ sọ́yìn ló ń pa láyọ̀ okay let me give you weapon ìgbà tó wá kó àwọn weapon yẹn wọ́n ní kí ni ẹ ti wúwo jù ní gbọ́bọ̀ ń bọ̀. I cannot do it. Ní bá pa mí. I cannot use what is in my own destiny and put my own destiny down to use another person's weapon. I can what is in my own weaponry is ju kànákànná catapult. Ó dẹ̀ sa kìíní márùn-ún. Ní òkúta márùn-ún. Òkúta márùn-ún yẹn ó represent 5 cities of Philistines tí mo kẹ́ kàlẹ́ kan. Ẹyọ kan gáàtì ẹ̀yẹ ló fi pa. Ṣe rí wípé responsibility tó ní ló fi sọ testimony yẹn wá bring testimony káàkiri gbogbo àgbáyé ó wá di wípé gbogbo èèyàn wá láìkẹ́ tó dẹ̀ sẹ́ni pé even gan ọba wọ́n ní ọba pa 1,000 wọ́n ní David pa 10,000 ó tó di envy. That is number one thing tó bá máa achieve láyé you must be responsible. Ìwọ wá gbé wọ́n tó bá sọ wípé ìyàwó ẹnìkan ló máa gbé you are not responsible. You are not responsible. Ìyàwó gan tó ń ṣe pé lóòótọ́ ọkọ ló ń ṣe o ò ṣe kankan. Gbogbo àwọn single parent mo kí yín Ọlọ́run máa ràn yín lọ́wọ́. It's not easy to become a single parent. Ẹlòmíì bímọ kò wà responsible. Wọ́n ti gbọ́ lọ́wọ́ tó kọ́ máa náwó kó máa jẹ ayé káàkiri gbòòrò tó. I'm not begging anybody for anything. I will tell you the truth. Tó o bá responsible for ọmọ you are not responsible. Tó o bá lẹ́nìkan tó ń take care láyé you are not responsible and your achievement tó bá tẹ̀ achieve ọjọ́ ogbó ló máa lọ. Ọjọ́ ogbó ló máa lọ. Ẹ bá àwọn politician táwọn bú yìí nǹkan tó máa jẹ́ kẹ́ ẹ lò mí last láyé ni pé ẹ ráwọn politician mi pẹ̀lú gbogbo bá ti ń sọ ẹ̀ á kàn kó jọ. Mo ti rí ìránṣẹ́ Ọlọ́run mo ti rí politician tó kó àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ń lọ bí 20 sínú ilé máa gbàdúrà fún mi. Wọ́n dẹ̀ gbàdúrà fún ẹ̀yin lẹ máa bú wọn àdúrà tí ń work already. Wọ́n dẹ̀ ń lọ lódẹ̀ pé wọ́n 1 million fún wọn. Èmi ò sọ pé mo jẹ́ ìwọ̀n èmi ò sọ pé mo wà lára àwọn but I'm telling you the truth ibi tó bá wà responsible dé mo try àti help èèyàn dé ni wàá fi rí ẹ̀wọ̀n náà. Èèyàn lè wà responsible. Yes sir. Téèyàn ṣàtìlẹ́yìn fún iṣẹ́ Ọlọ́run ara responsibility náà ni. Gbéyàn ṣe àtìlẹ́yìn fún iṣẹ́ Ọlọ́run ara responsibility. Ayé ló tẹ̀ dájú kó ṣe àtìlẹ́yìn fún iṣẹ́ Ọlọ́run òun ló tẹ̀ dájú. Wọ́n ń ṣe nǹkan kan níbì kan sà nǹkan tí mo ní pọ̀ mi ò ní dárúkọ church yẹn. Wọ́n ń kọ́ youth auditorium wọn èmi ò dẹ̀ tí ì kọ́ auditorium torí a ní àwọn nǹkan kan tó wà nílẹ̀ àti kọ́ débì kan but àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé ẹ believe pé 2,000 naira mo rí nínú íńtánẹ́ẹ̀tì ni pé church yẹn pé wọ́n ṣe youth kí ni pé èmi náà build jẹ́ kí n so ordinary 2,000 naira ni mo fi síbẹ̀. Láti gbà yẹn bí mo ṣe ń sọ fún yín mi ò broke. Ordinary 2,000 naira. Another thing is for you to sow in a fertile land. Ṣé ti get it say so question tẹ bẹ̀rẹ̀ ni o. So responsibility tí David ní nínú igbó ló gbé battleground ló lu Gàlọ́yà ti pa ó tún wá ní another testimony níbẹ̀ testimony yẹn ló wá gbé dé throne. Ṣé is that not an achievement? Mo rò pé it's explicit. Mẹ́jọ ni mo ní. Number 2 is learn how to get used to any situation. Learn how to get used to any situation. Máa kọ́ bí a ṣe máa ń farada ìgbàkúgbà. Àsìkò tèmi lè má dàtọ̀ láàdá. Máa láàlẹ̀. Ẹgbọ́n kan tí Paul sọ ní nínú Philippians chapter 2 between verse 11 and 12. Ó lóun ti kẹ́kọ̀ọ́ láti faramọ́ ìgbà òtútù, ìgbà ooru, ìgbà ibi, ìgbà jíjẹ, ìgbà rírí, ìgbà ìrí. Ìgbà tó wá dé verse 13, ó wá sọ pé but my God, now I can do all things through Christ that strengtheneth me. Ó lóun lè ṣe ohun gbogbo nípa Olúwa tó fún wọn ní agbára. So ó lè má lágbára lẹ́nu ó lè ti lè lose a lot of money ó lè ti lè lose a lot of business ó lè ti lè lose anything. Ọlọ́run ló ń ṣàánú èèyàn.
Ọlọ́run ló ń ṣàánú ẹ̀. ẹnìkan fi hàn mí ó fẹ́ lọ dáwó lórí transportation sínsìn má dánwò ṣọ́ọ̀bù ni káràkátà níṣẹ́ ẹ̀ má dánwò torí pé ibi transportation yẹn ó jẹ́ nǹkan tó wà fi mọ ara ẹ̀ ní pé lára àwọn tó ń gbọ́ ọ̀rẹ́ àwọn tó ń bọ̀ níbẹ̀ ẹni ẹ̀ lọ kówó sórí. wọ́n fẹ́ kówó sórí ká máa fi mọ́tò ṣòwò owó ládẹ̀ ní jẹ́ sọ fún ẹ ṣọ́ọ̀bù ni mo rí wàá mọ̀ ẹ̀ wàá máa ra nǹkan in fact as a matter of fact ìwọ gangan kọ́ ló máa ra truck olówó truck wọ́n á máa kó wàá ọ̀dà wọ́n á máa kó wá bẹ̀ má ṣe nǹkan transportation torí ibi tó rọ̀ sí nìyẹn. Transportation ni wọ́n lè fi mọ̀ pé wọ́n ni bó ṣe ń bá mi sọ̀rọ̀ yìí ó lálàá ìmọ̀jú. Má dánwò. Number 2 I learn how to get to used to any situation. Tí nǹkan kíkan bá ti dé láyé faramọ́ kò dẹ̀ bá bá ọlọ́run kó lu bàbá mi yí ìgbà padà àyípadà má bàrà jẹ́ má parẹ́ bá àwọn wòlíì tó ní ìran ọlọ́run ó dàgbẹ́ interview mi lórí ìgbà yẹn kí ní ẹgbà kan rí ọ̀tọ̀ ní kó o máa ríran ọ̀tọ̀ kò ní ìran and I told you there is spiritual vision and there is a mental vision. I will have advised you to go for mental vision because spiritual vision could be prone to error. Ẹ̀kọ̀ọ̀kan adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tá a bá sọ fún ẹ ọ̀nìkan bọ́lọ́run ṣe rán wa nìyẹn but what is your vision in life at the age of 40 kí ló fẹ́ become tabulate it and tell God. But ìran pé agbé picture hàn wá aṣàsọtẹ́lẹ̀ ó dà lọ́nà tó bá rí olóòótọ́ èyí tí mo sọ fún yín lẹ́ẹ̀kan yẹn bó ṣe rí nìyẹn bẹ́ẹ̀ ni ọlọ́run sì fi hàn mí nìyẹn. Mo like ní nǹkan láìpẹ́ yìí mo ń preach ní last Sunday ọjọ́ kan máa invite yín wá sí church wa mo rí pé gbọ́ bẹ́ẹ̀ àgbẹ̀yé last Sunday do you know that prophecy fẹ́ jáde mo ní God I don't want prophecy àwọn yẹn that did prophesy gbogbo kan pẹ̀lú because wọ́n mọ̀ pé mo rọra ṣe life mi ni God talks to me but mo rọra ṣe life mi ni I don't want I believe in the integrity of God and the ability of God. The integrity of God is that God is neat and he can never lie. Ability of God is what God can do. These are the two things that build believers' faith up. Ability of God and the integrity of God. Ẹ ti sọ pé òkèlè gbígbẹ. Tó ń ta láfíà. Tó ń ta láfíà lọ́rọ̀ tèmi o. Wá ń gbọ́ ibi wá wí tẹnu ẹ̀ is an insult to my God. So number 3, love and give to people. Mo sọ wípé kíní yìí, the way I will tell you, mo ní àwọn kan tẹ́ ẹ mọ̀ tẹ́lẹ̀ ni, will be different. Love and give to people. Ọkùnrin kan wà tán pè ní Cornelius nínú Bible. He was not a Christian. Ọlọ́run dẹ̀ sọ pé kán lọ sí baptism of the Holy Spirit. Why? Wọ́n sọ pé ó fẹ́ràn àwọn èèyàn ó dẹ̀ máa ń sórí. Ẹ wo, ìwọ tó bá o lè fún èèyàn ní nǹkan ọdẹ ló rà mo like you my brother. Would like him my brother ìbí dẹ̀ ń pa wọn ni máa advice yín àwọn kọ̀ọ̀kan gbẹ̀tàn gambì kan bẹ̀ yẹn ẹ máa lọ bẹ̀ ó dẹ̀ mọ̀ pé you can help him you know that you can help him but you refused. Ṣé ẹ mọ̀ wípé tábà wọnú 1 Peter chapter 2 verse 8 ó ní and charity shall cover the multitude of sin. Ọ̀pọ̀lọpọ̀ ìṣoore yóò bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìṣòro yóò ṣe kí ni yóò bu ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ àwọn èèyàn àláìkè àti ṣoore secret of achievement láyé ni pé help ẹnìkan. Help èèyàn kan. Amúkókó sáà máa sọ pé kí n gbà. Ó dé stage kan Paul tó sọ pé òun ti land any situation yìí ó ní láyé pé òun ti wá gbà wípé it is more profitable to give than to receive. Ó ní ayọ̀ púpọ̀ ń bẹ nínú fífúnni. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn àìfẹ́ fún yàn. Number 4, ask God to bless the work of your hand. Ọlọ́run bùkún iṣẹ́ téèyàn gbé dání. The problem is that ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ṣiṣẹ́. Wọ́n dẹ̀ fẹ́ lówó. Iṣẹ́ tó ṣe sọ fún Ọlọ́run kó ṣe kí ni kó fi ìbùkún sí i. Ó ní ìbùkún ní fún ọkùnrin náà lọ́ka Psalm 1 verse 1 to 3. Tí kò lè ní ìmọ̀ àwọn èèyàn búburú tí kò dúró nígbà náà ó ní ṣùgbọ́n dídùn inú rẹ̀ ni pé ó ń ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀sán àti ní òru
ó ní yóò dàbí igi tí a gbìn sí etí ìpadò tó so èso rẹ̀ jáde ní àsìkò rẹ̀. Gbogbo tó bá dáwọ́lé àyọrísí rẹ̀. kí nìkan tó dáwọ́lé. Olúwa gàrí ni mò ń tà, ẹ bá mi dáwọ́lé. Ayé ẹ lẹ́nu pé gàrí tó ń tà yẹn ẹnìkan ti bẹ̀rẹ̀ business tó ń lọ bí 50 million, ìwọ́dẹ̀ ń ta gàrí bóyá lọ́dà family kan ló gádà 10,000 20,000 fẹ́ tó bẹ̀rẹ̀ gàrí. Ayé ẹ lẹ́nu pé gbogbo àti wàá fi kọ́lé ní òṣèpè fáwọn tó ti ní o. Ayé ẹ lẹ́nu pé gbàtọ́ wàá fi kọ́lé ẹni tó ń fojú 50 million wó lè wá tọrọ jẹ lọ́wọ́ ẹ̀. Kébì kan wà tó ń jáde ọ̀hún iṣẹ́ tí ń ṣe ìwé sọ pé mo lè dé ìsì ẹ̀ tó pè ní Cibex. Cibex táwọn èèyàn bú sẹ́kún lẹ́nu àìpẹ́ báyìí. Ọkùnrin kan 2 million ló fi bẹ̀rẹ̀. 2 million. Bẹ́ẹ̀ni láti 2 million ó padé 10, láti 10 ó padé 20, láti 20 ó padé 35. Bó ṣe lànà nìyẹn. Wọ́n ń gbẹ̀rù gbàdùgbà báyìí, òun gan dókítà ló náà gbé dókítà tó wá dókítà míì. So dókítà ti ń kú lọ. Dókítà ti ń kú lọ tí wọ́n wá dókítà míì tó máa take care dókítà. Cibex. Nítòsí ṣe yóò dá o. Síbẹ̀. Cibex. Ojú ò ní tiwa o. Ó gẹ́ẹ̀tì àwọn èèyàn. Mi ò blame àwọn èèyàn. Torí nǹkan tó mo ti ṣe rí nǹkan báyẹn rí náà. Mo ti ṣe rí, mo achieve rí, mo ti ṣe rí, mo lulẹ̀. Àgùdà má sọ̀rọ̀ tán fúnra wa. Èèyàn ti gbà pé 50-50 ní o. Àwọn ọmọdé wa fẹ́ advice gbogbo èèyàn wa pátápátá tẹ bá ti ń ṣe nǹkan wọ̀nyí, mi ò ní kẹ́ má ṣe o. Ẹ máa gbọ́ information tó jẹ́ original, then ẹ máa wà lára àwọn tó kọ́kọ́ ṣe é. Àwọn tó ń kọ́kọ́ ṣe ló ń kọ́kọ́ gbádùn ẹ̀. Ṣé wá ní òun wá àwọn tó ṣe last ló fi ń sanwó mọ́gò tó fi ń kágbá ètò. Ọmọ tó fi 1 million ṣe kọ́ tó kọ́ lé 20 million ní bàdà oko tó ra Lexus 60 million. 60k. Bẹ́ẹ̀ mo sọ. Lexus 60 million. Lexus tó burú gan. 60 million. Bẹ́ẹ̀ni àwọn Lexus tó jẹ́ tuntun latest. Àwọn Lexus tuntun ẹ̀gbẹ́ wọ́n wọ̀ ti bí 100 something million bóyá wọ́n tún tà fún ní kìíní ni o. So you see these things it's not as if we don't know them, but because of the integrity èèyàn láti máa wà very careful. Ìgbà tó wà ṣe tó máa fún ẹ hypertension gbà mí má dánwò ọ̀nà fún gbogbo ẹja. Má bá kí ni mo sọ ọjà ní káfí yẹn lẹ̀ torí mo pé ẹ lè fẹ́ máa interview mi lórí. Ẹ bọ́ sábàlá tó kàn. Number 5. Number 4 is bless the work of your hand. Number 5. Discover what is needed but very scarce to get. Discover what is needed but very scarce to get. Gbé máa wádìí ohun tí àwọn èèyàn wá ṣùgbọ́n ṣòro rí, àbí máa wádìí ohun tó dùn rí ṣùgbọ́n ọjà ẹ̀ ó ṣòro lọ. Àkọ́kọ́ yẹn sì fẹ́. Méjèèjì ni màá ṣàlàyé sọ̀rọ̀ mi lè níta. Méjèèjì ni mo máa ṣàlàyé fún yín. Máa wádìí ohun tí ó ṣòro rí. Olùpẹ́ gbọ́n báyìí. Máa wádìí ohun tó ṣòro rí. But wọ́n ń wà. Ẹlẹ́ẹ̀kejì, máa wádìí ohun tó dùn rí ṣùgbọ́n ọjà ẹ̀ ò ṣòro rí. Ọmọkùnrin kan, ẹ jẹ́ kí ṣàlàyé ti kejì yẹn. Ọmọkùnrin kan ó kàn discover pé àwọn òyìnbó kan wọ́n lè di nǹkan bóyá bí ewé ìbẹ́pẹ. Àwọn àlọ́ àbọ̀tàwọn òyìnbó yẹn wọ́n gbé ní ìgboro. Wọ́n tí ó lè máa bá wọn gẹ̀ẹ́tì ewé ìbẹ́pẹ. Ìdí táwọn òyìnbó yẹn ò fi gẹ̀ẹ́tì wà nígboro ní gbé tó bá yàwọn èèyàn níwá wọ́n ti gé ìbẹ́pẹ àwọn tán kí ní ọmọ tó ń wá kiri. Inú ogbó táwọn òyìnbó yìí wà wọ́n ló ti sọ ọmọ ìlú olówó báyìí. Torí wọ́n lọ wá ewé ìbẹ́pẹ. Ẹni tó dùn rí but àwọn tó ń rà wọ́n ṣòro rí. So àwọn nǹkan mí bẹ̀ wà tó yẹ pé ó tún ṣòro rí náà kí báwo lèèyàn ti ń gẹ́ẹ̀tì irú nǹkan báyìí èèyàn á béèrè lọ́wọ́ Ọlọ́run ni. Olúwa ohun táwọn èèyàn nídìí ohun tí àwọn kọ̀ọ̀kan nídìí tó ṣòro rí àbí tó dùn rí táwọn èèyàn mọ̀ ń pa ẹ̀ fi dá mi lọ́lá. Àbí àwọn olú ni mo kọ́ yín yẹn. Before you know what is happening, God will just give you ó kàn lè máa rìn lọ títí ní please we looking for somebody can you help us? Ó ní okay
wọ́n di wọn kílẹ̀ irú help wo lẹ fẹ́ kí n ṣe wọ́n láwọn fẹ́ máa wá nǹkan kan àbí ẹ̀yin náà lè ó lè ṣe bẹ́ẹ̀ ìgbà náà fọgbọ́n ta sí. Ẹjọ́ this is our address. Very simple. Ẹ kàn máa discover pé kí ló ń ṣẹlẹ̀ ẹ wọ ẹ̀mí Ọlọ́run fi kíní kan fún mi pé kí n ṣe gbọ́. Nǹkan tó ní ìdí pápá in fact like bí pé èèyàn plant nǹkan ni nǹkan táwọn èèyàn ní ìdí gidi ní wọ́n táwọn èèyàn mọ̀ pé owó wà ń bẹ̀ tó bá yá ń sìn tí bá rówó díẹ̀ máa ṣe. Kí nìkan náà? Mi ò lè sọ síta oníkálukú ló máa one of the secrets of achievement náà ni pé tó o bá tí ì achieve nǹkan má sọ tiẹ̀ síta tó bá sọ tiẹ̀ síta ẹni tó lágbára ẹ̀ á lọ sí wọ́n á dẹ̀ láti ẹ̀ mọ́lẹ̀ na you sold your vision out. Kì í ṣe pé a lè help èèyàn ṣùgbọ́n ẹ jẹ́ kí n ṣe tèmi náà màá sọ fún yín ní bá ṣe tèmi máa tí bá achieve ẹ̀ màá jẹ́ kẹ́ mọ̀ mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń bẹ̀rẹ̀ ìlú ẹ̀yin gán mọ̀ pé mi lè dáhùn ẹ̀ ẹ̀yin gán mọ̀ so Ọlọ́run ọjọ́ òní ti wà lójú. Ẹlẹ́ẹ̀kẹfà ni wípé ìtọ́ni ẹ̀mí mímọ́. Ìtọ́ni ẹ̀mí mímọ́. Always ask Holy Spirit to give you directions. Ṣùgbọ́n àkínbèrè ẹ̀mí mímọ́ fi ọ̀nà hàn mí fi ọ̀nà hàn mí fi ọ̀nà hàn mí àkínbèrè. Ẹlẹ́ẹ̀kẹfà choose your friends carefully. Mo rú ọ̀rẹ́ tó yàn. Mọ orú ọ̀rẹ́ tí wàá yàn bẹ́ẹ̀ tó bá dẹ̀ máa yan ọ̀rẹ́ gan farabalẹ̀ yan ọ̀rẹ́ tọ́jú ẹni tó bá rìn because ara ènìyàn ló wà ní Yorùbá sọ. Bẹ́ẹ̀ni. Tó bá bá ọ̀rẹ́ gidi rìn kò lè gbà ní 30 days tí ọ̀nà máa là. Yàtọ̀ sí anointing Ọlọ́run tó wà lára ọ̀rẹ́ yẹn ẹ̀yìn mọ ẹni tó máa papọ̀. That's why the book of Proverbs chapter 13 verse 20 only he that walketh with wise men shall be wise but companion of fools shall be destroyed. Ó ní àwọn tó bá bá ọlọ́gbọ́n rìn wọ́n máa ṣe kí ni ó ní wọ́n máa gbọ́n ṣùgbọ́n ìpéjọpọ̀ àwọn aṣèrè wọ́n máa parun. Number 7 àbí number 8. Number 8. Ó ní information. Ìsọfúnni. Òun láti ní the Bible become the book of Daniel wọ́n sọ ní Daniel chapter 9 wọ́n ní and the angel came to him informed him. The angel came to inform Daniel. Ó dẹ̀ ṣàlàyé bó ṣe máa rìnrìn ẹ̀ fún. Àwọn áńgẹ́lì wọ́n sọ fún un. Ẹ máa rí pé Mary gan àwọn áńgẹ́lì ló fún ní information nípa ti Jésù òun ò jẹ́ kí confusion ṣẹlẹ̀. Ní ìjẹ́ wọn padà fúnra wọn lẹ̀. Áńgẹ́lì náà dẹ̀ tún sọ fún Joseph. Automatically sí Mary of course. So ẹ jọ ojú òní ti wà lórúkọ Jésù Kristi. Ẹnìkan wà níbí ibi tó ti ń wá solution kiri ṣẹ́gbọ́n ó gbá mi báyìí ibi tó ti ń wá solution kiri ó wá solution lọ sí ọ̀dọ̀ babaláwo gan ti bá tiẹ̀ jẹ́ tán ó bẹ̀rẹ̀ ní o solution ọkọ ló ń wá kiri at the end of the day this woman you are very very rich tó bá jẹ́ pé wọ́ọ̀dì ó ti wà ní báyìí babaláwo ti fẹ́ẹ̀ bá tiẹ̀ jẹ́ particularly ẹ tí mo sọ yìí ó sì ní change díẹ̀ lọ́wọ́ I'm not demanding for your change I'm not demanding for your money. Mo gba àdúrà fún ẹ bí ọwọ́ ọ̀tún ẹ lé orí ẹ níbi tó wà yẹn ní orúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ wàhálà àti ègún àìrọ́kọfẹ́lẹ́ ayé ẹ ó dópin. Àmín. Ní orúkọ ńlá Jésù Kristi. Àmín. Láìpẹ́ láì jìnnà wàá yà yọ̀ ṣẹ́gun wàá pè wá fún testimony. Bàbá àwọn nǹkan tí mo ní fún yín lè ní ìjùmọ̀ yẹn lọ. Mo dẹ̀ lè gbàdúrà fáwọn èèyàn tá a bá ṣe tán. Ọ̀yá ẹ jẹ́ ká lọ síbẹ̀ direct. Ní orúkọ Jésù Kristi ayérayé Ọlọ́run ìyanu ọba tó pọ̀ nípa àti ní agbára gbogbo àwọn nǹkan tó ń fa ẹ̀mí rúdurùdu ẹ̀mí ìdààmú ẹ̀mí tí ò jẹ́ kéèyàn mọ nǹkan ibi tó lọ láyé lónìí kó máa parẹ́ láyé yín. Ìwọ tó ń gbọ́ tòní tó ń gbọ́ tèmi mẹ́ ogun tó wà ní ìdílé bàbá ìdílé ìyá ẹ̀ tó ń trọ́bù ayé ẹ̀ tó ń yọ ayé ẹ̀ lẹ́nu back to 10th generation be broken by fire. Amen. In the name of Jesus Christ. Ìwọ tó ń gbọ́ mi lónìí ìyanu tí ò ṣẹlẹ̀ rí àlàjá àti ìgbékalẹ̀ tí ò ṣẹlẹ̀ rí nínú rẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí ẹ̀. Òjò ìbùkún òjò àṣeyọrí òjò àlàáfíà òjò ìṣerere tó ti kápò lórí àwọn ìran bàbá rẹ̀ látòrí rẹ̀
kó bẹ̀rẹ̀ sí máa rọ̀ àmín ìyanu kó ṣẹlẹ̀ àmín gbogbo kó búyọ o àmín wàá jẹ́rìí àmín Jésù Olúwa wa. àmín. Tọ́ ó dà ẹ ṣeun Apostle Daniel Adeniyi Ayọ̀ọ́lá prophet náà ní ẹ pé nọ́mbà yín torí ẹlòmíì lè fẹ́ pè yín. 003 111 4450 0803 111 4450. Tọ́ ẹ ṣeun o ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí látẹnu prophet Apostle Adeniyi Ayọ̀ọ́lá Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi kí lè ròyìn ẹjá mọ́ lójú òpó sọ fún ní comment section ẹ jẹ́ á máa súnmọ́ Ọlọ́run kọ́lọ́run sì súnmọ́ wa ẹ máa wò kẹ́ máa share ẹ̀ fáwọn ẹlòmíì lónìí Bẹ̀mbẹ̀yẹkẹ́. Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi Isnad Limited you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. Isnad lóní industrial land ó ń bẹ níbí bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate àbò fẹ́ nímọ̀ nípa bọ́ tí í ṣe ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́ ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní torí agbóhùnjẹjọba àtúnjọ lóòótọ́ torí náà let's build future through real estate jẹ́ngbọ́ Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi tó jójúlówó Isnad Limited you are too much o. Ẹ máa bá wa wo Bẹ̀mbẹ̀yẹkẹ́ TV tẹ́ bá dẹ̀ ti wò tán ẹ máa bá wa share ẹ̀ ó kún fún ọgbọ́n ó kún fún ìmọ̀ ó kún fún òye ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá.